ọ̀pọ̀ àwọn èèyàn inú mà ti ń ránṣẹ́ sí àwọn gbajúgbajà òṣèré tíátà lórílẹ̀‐èdè yìí yan àwọn tó jẹ́ aṣíwájú àti àgbà nínú wọn pàápàá Alhaji Adébáyọ̀ Sàlámì ẹni tó pè yẹn mọ̀ sí Ọ̀gá Bello, olóyè ọmọọba Jídé Kòsọ́kọ́, Alhaji Yínká Quadri tó pè yẹn mọ̀ sí Kurama Tẹ́tẹ́, Alhaji Taiwo Hassan tó pè yẹn mọ̀ sí Ògògó àti ààrẹ ẹgbẹ́ àwọn òṣèré tampan lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Bọ́lájí Amúsàn tó pè yẹn mọ̀ sí Mr Latin wípé kọ́ńtà òwe Yorùbá o tó ní àgbà kì í máa wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀, tí wọ́n sì ní kí wọ́n tètè dìde sí ìjà burúkú tó ń lọ láàrin àwọn gbajúmọ̀ òṣèré tíátà ilẹ̀ Yorùbá méjì ní Alhaja Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó. Kì í ṣe ròyìn mọ́ pé ọ̀tá burúkú tó ti di páńlépa ẹra ẹni ló wà láàrin Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin, tó sì jẹ́ pé ìṣọwọ́ táwọn méjèèjì fi ń yẹ̀yẹ́ ara wọn tí wọ́n ń ṣépè fún ara wọn èyí tí kò yí àwọn ọmọ wọn sílẹ̀ ó mà ti ní agbára kọjá sísọ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀. èyí tó tún wá lágbára ni ti ẹ̀sùn olè jíjà tí wọ́n fi kan Alhaja Lizzy Anjorin nínú ọjà Ìdúmọ̀tà ní ìpínlẹ̀ Èkó lọ́sẹ̀ tó kọjá yìí nínú ọ̀sẹ̀ tá a wà yìí, èyí tí àṣírí padà tún pé irọ́ náà pamọ́ ọmọbìnrin náà, tó sì jẹ́ pé tí Lizzy Anjorin àti àwọn olólùfẹ́ sọ ni pé Ìyábọ̀ Òjó ló dẹ àwọn tó purọ́ mọ́ òun sí òun àti wípé wọ́n fẹ́ ba ayé àti orúkọ òun jẹ́ ni. Nígbà táwọn èèyàn rí bí àwọn olólùfẹ́ àwọn méjèèjì tó ṣe ti ń gba ọ̀rọ̀ ibi ẹni gba gbọ́ títí wọ́n ń ṣépè fúnra wọn, wọ́n mà ti ránṣẹ́ sí Ọ̀gá Bello, Jídé Kòsọ́kọ́, Yínká Quadri, Ògògó, Mr Latin, àwọn àgbààgbà àti gbogbo àwọn àgbààgbà òṣèré tíátà o wípé kí wọ́n máa wo àwọn méjèèjì níran báyìí kí wọ́n má dákẹ́ wípé bóyá ẹnu àwọn kò ká wọn mọ́, káníkàn tiẹ̀ gbìyànjú kí wọ́n pe àwọn àgbà àfáà, àwọn àgbà pásítọ̀ kí wọ́n pè wọ́n sáàrin wọn kàn sì pe àwọn ọmọbìnrin méjèèjì náà kí wọ́n bá wọn sọ̀rọ̀, kí wọ́n bá wọn yanjú ẹ̀ wípé bí wọ́n ṣe ń jà kì í ṣe pé ń tàbùkù àwọn nìkan, ó ń tàbùkù ẹgbẹ́ òṣèré tampan àti gbogbo òṣèré lórílẹ̀‐èdè yìí. Kódà àwọn ní bàbá tó fojú wò ó wọ́n tó ń fọgbọ́n tàbùkù ìran Yorùbá tí wọ́n fi iṣẹ́ tó ń ṣe tó fi ń gbé ògbó ẹ̀ga. wọ́n wá pa òwe fún àwọn bàbá náà pé ká jọ̀wọ́ kí wọ́n ṣe ọ̀rọ̀ ní pé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀, wọ́n lásìkò tí àwọn èèyàn tí wọ́n nílò ipò àgbà àti ọgbọ́n àgbà wọn rèé láti yanjú ìjà àwọn ọ̀dọ́mọbìnrin méjèèjì tó jẹ́ pé ojúmọ́ kan ìjà kan wàhálà kan ọ̀tẹ̀ kan ni wọ́n ń bára wọn fà lórí ẹ̀rọ ayélujára, nítorí pé tí wọ́n tó ń sọ pé kán rántí ọ̀kan lára àwọn ọ̀rọ̀ jọ̀gbọ́n tó máa ń sọ pé bàbá ní ó kàn wá ó lè padà kẹni tó kàn wá, èyí tí ó jẹ́ kó kàn wá èèyàn pé báwọn àgbà náà bá ń wò pé ọ̀rọ̀ náà kò kàn wọ́n o ó lè padà kẹni tó kàn wọ́n tí ó sì kó ẹrẹ̀ àbùkù ìtìjú bá àwọn náà fúnra wọn.